ẹ̀yin ọba ilẹ̀ yorùbá ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ọ̀rọ̀ yìí kàn yín o ẹ dìde ọ̀rọ̀ ìṣítí gbáǹkọ́gbè ọ̀rọ̀ rèé o gbogbo lórí ní ilẹ̀ yorùbá ìbànújẹ́ ńlá ló jẹ́ pé àwọn fúlàní sì tún pitú ní ilẹ̀ yorùbá pẹ̀lú bá a ṣe ní ààrẹ tá a ní president bọ́lá tinubu tán jẹ́ yorùbá tán jẹ́ olórí gbogbo nàìjíríà tí ìyà sì tún jẹ ọmọ yorùbá táwọn fúlàní sì tún lẹ́nu láti máa pa àwọn èèyàn ní àwọn ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan kò sólórí nílẹ̀ yorùbá o gẹ́gẹ́ bí bàbá gbàgede ṣe sọ àwọn ọba tó wà lábẹ́ àwọn olóṣèlú kò jẹ́ kẹ́nu wọn tọ́rọ̀ ó ṣe ní láàánú pé local government chairman á máa halẹ̀ mọ́ odidi kábíyèsí nígbà tó jẹ́ pé wọ́n ti fi àwọn ọba sí abẹ́ local government chairman sí abẹ́ chieftaincy affairs gbogbo ohun tí àwọn ọba afọbajẹ bá sọ nílẹ̀ yorùbá kò múlẹ̀ mọ́ ohun ìṣẹ̀ṣe wọ́n ti ń pàṣẹ ṣe rẹ́ òun ló fà á tó fi jẹ́ pé bí gómìnà ò bá ti wà òkè pẹ̀lú ohun tí àwọn afọbajẹ bá mú ó di dandan kan ní kan lọ change ẹ̀ òun ló fà á o tó fi jẹ́ pé àwọn olórí wa gan báyìí nílẹ̀ yorùbá ṣàṣàlẹ̀ tó lè gba ẹ̀tọ́ yorùbá fún wọn ní àbújá tó bá ní kan lọ gba ẹ̀tọ́ yorùbá ẹ̀tọ́ wo gan náà mọ̀ tí wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ kan ló jáde ò tí a dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́ tí àwọn olórí wa nílẹ̀ yorùbá ní láti gbọ́ woman kan ó sọ̀rọ̀ gan-an ó sọ̀rọ̀ tẹ́ ẹ ní láti gbọ́ mò ń bọ̀. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kódà kò sí ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí woman yìí ṣe sọ nígbà tẹ́yìn náà bá gbọ́ fọ́nrán yìí ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ ọ nígbà tó jẹ́ pé ààrẹ ọ̀nà gangan fẹ́ àwọn náà fẹ́ jọba ṣé bá a ṣe máa wò rèé ṣé bá a ṣe máa wúra wa tí àwọn fúlàní yóò fi gba gbogbo ilẹ̀ yorùbá tán ìgbésẹ̀ wo ló yẹ ká gbé ẹ̀yin èèyàn ibi tíjà yà wá wà ní pé ṣé kìí ṣe àwọn fúlàní ló tún máa gbàjọba tán bá wá gbàjọba lẹ́yìn ìjọba tinubu kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ léyìí tó jẹ́ pé a ní president tinubu lórí oyè báyìí tí a dẹ̀ lè stop wọn láti má máa pitú tán pa ní gbogbo ilẹ̀ yorùbá kí ló máa ṣẹlẹ̀ tó bá jẹ́ fúlàní ló wà ní orí oyè lóòótọ́ gbogbo ìwà tó ń wù yìí wọ́n para wọn wọ́n ti gba gbogbo north àmọ́ ṣé kò ní dé level yẹn débi pé wọ́n á bẹ̀rẹ̀ sí gba gbogbo ilẹ̀ yorùbá pátápátá ẹ já gbọ́ ohun tí arábìnrin yìí sọ lórí ọ̀rọ̀ àwọn kábíyèsí nílẹ̀ yorùbá. Amudalat lórúkọ mi ń jẹ́ Mopélọ́lá Tinúkẹ́ mò ń pè yín lẹ́jọ́ o gbogbo ẹ̀yin ọmọ yorùbá mò ń pè yín lẹ́jọ́ ẹ má jẹ́ ká sun àsùnpìyè ẹ má jẹ́ ká ṣe ìhà kò kàn mí torí tí a bá ṣe ìhà kò kàn mí ní ìsinyìí tá a bá máa fi rí 50 ọdún sí 100 ọdún sígbà tí a wà yìí ṣé orílẹ̀-èdè kan wà tó máa jẹ́ yorùbá tó bá tiẹ̀ wá wà ṣáwọn ọmọ yorùbá máa lè sọ pé ọmọ yorùbá ni èmi gbogbo ẹ̀yin ọmọ yorùbá o gbogbo ẹ̀yin ọmọ yorùbá o gbogbo yín nílé lóko lódò lọ́nà lẹ́yìn odi ní gbogbo ibi tí ojúmọ́ ti mọ́ lórílẹ̀-èdè alàyè ẹ̀yin ọmọ yorùbá o mò ń pè yín sí àkíyèsí ẹ má jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ yìí dá ìjọba kò sí kankan tí ìjọba fẹ́ ṣe ẹ gbọ́ nǹkan tí arákùnrin Usman Sokoto ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ játijàti ọ̀rọ̀ òfò ọ̀bọ̀ ọ̀bànújẹ́ sínú ayé ẹ̀ tó lóun sọ sílẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà àti sílẹ̀ Yorùbá ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ ó ní àwọn ti gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá kò lè dùn mí nígbà tí wọ́n ti ń pè attention fún yín ó yá ẹ dìde ó yá ẹ jókòó odindi ọba aládé ẹ̀yin odindi ọba aládé tó ń pèsè fún yín ó yá ẹ dìde ó yá ẹ jókòó ojú òtì yín ẹ má bínú sá o orí adé mo fọwọ́ forí adé o ṣùgbọ́n tí ó bá yẹ kí a sọ tí a ò bá sọ tá à ń sọ pé afọ̀rọ̀fórí adé ṣé bó ṣe máa bá lọ náà nìyí ẹ̀yin orí adé
ẹ̀yin ìjìgbà ìlẹ̀kẹ̀, ẹ̀yin ọba láàfin, Yorùbá, ṣé bó ṣe máa lọ náà nìyí? tẹ́yìn bá fìpẹ́ ẹ máa wàjà, ẹ máa kú, ẹ máa lọ, ẹ ní gbọ́mọ sílẹ̀, àmì ẹ ní gbọ́mọ sínú kòtò. wọn ò ní sin yín sin àwọn ọmọ yín pẹ̀lú yín. ẹ ṣe jẹ́ ká máa rántí ọ̀la. ẹ jẹ́ ẹ̀yin ọba aládé, ẹ jẹ́ ká máa rántí ọ̀la. Kí ló dé? wọ́n náà ti pèsè fún yín. Usman Sokoto ní abẹ́ ṣòkòtò abẹ́ bàtà wọn ní gbogbo ẹ̀yin ọba aládé wà. Nǹkan náà ló ẹ̀yin ṣẹlẹ̀ ọba aládé létí ilẹ̀ ọ̀rọ̀ bàbá Yorùbá. Ọbásanjọ́ tí wọ́n pàṣẹ fún ṣẹ́ẹ̀sì àwọn lábẹ́ kábíyèsí ẹ ṣòkòtò dìde wọn ni. ẹ gẹ́gẹ́ èmi jókòó. kọ́ mo sọ o. Ọ̀rọ̀ gbàǹkọ́gbè Usman ló ń Sokoto jáde ló láti sọ ẹnu o. arábìnrin ẹ yìí o, foríjì mi o. Amudalat, tó ń sọ̀rọ̀ ó ní abẹ́ kíkankíkan lórí ṣòkòtò inú ọ̀rọ̀ àpò àwọn lẹ́wà, àwọn inú ọba àpò ilẹ̀ Fúlàní ní gbogbo Yorùbá, ẹ̀yin ọba aládé bí wà. gbogbo wọn ìwà wọn, ẹ̀yin actions wọn bó ṣe ní gómìnà effect nílẹ̀ Yorùbá, lórí all you ìtẹ̀síwájú governors. ilẹ̀ Yorùbá, nítorí pé wọ́n ní kò abẹ́ tiẹ̀ rí ẹ̀sìn nínú àwọn lẹ́wà pé ìtẹ̀síwájú ẹ̀ tó gbà gbé pé gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá ṣe ń fẹ́. ṣé tòótọ́ ni àbírọ́? ṣé ẹ̀kọ́ ò fojú mímu hàn ni? ibi tí wọ́n ti ṣí bíbọ̀ ẹ̀kọ́ tó le tán ti bù ú, ó ti fojú mímu hàn. fún ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá, for you to, this message is for you governors and the kings, our royal kings. torí náà lẹ ṣe lè sọ̀rọ̀ mọ́. ẹ̀ ń sáré tẹ̀lé òṣèlú kiri. ṣé wọ́n láyé jọ̀hún, ṣé wọ́n bí olóṣèlú re? ta lẹni náà tó wu ọba aládé lójú? nígbà tó jẹ́ pé wọ́n fi yín jọba, wọ́n ti ní orí Amazon, orí eBay, orí AliExpress náà ti lọ́n ra adé fún yín. wọ́n níbẹ̀ náà ti lọ́n ra adé fún yín. ẹ foríjì mí o, mi ò bú ọba kankan o, mi ò tó láti bú ọba kankan o, ṣùgbọ́n we have to speak the reality. kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ àti àwọn ọ̀rọ̀ àwọn olórí wa nílẹ̀ Yorùbá? Ìgbésẹ̀ wo ló yẹ ká gbé? báwo la ṣe máa bọ́ lọ́wọ́ àwọn Fúlàní? kí ni a lè ṣe? kí làwọn ọba wa lè ṣe? kí ni ìgbésẹ̀ wo lẹ rò pé ó yẹ káwọn ọba wa gbé? nígbà tí wọn ò dẹ̀ wá gbé, kí la máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Drop your comment, like, share and follow us. Thanks for watching.